ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹ ti kúkú mọ̀ wá lórí ètò wa níbí wípé àwọn ìròyìn lọ́lọ́kan jọ̀kan nípa àwọn òṣèrébìnrin wa àti àwọn òṣèrébìnrin wa lénìí ìròyìn tí a mú wá fún yín kò lọ́fà rárá ṣùgbọ́n ó tún lọ́fà díẹ̀ ìròyìn nípa arákùnrin kan tí a mọ̀ sí Yomi Gold ó nírùngbọ̀n bíi tèmi báyìí arákùnrin ọ̀hún ó jẹ́ òṣèré tíátà òṣèré Yorùbá movie ṣùgbọ́n ààrẹ ní ẹnujọ́ mẹ́ta yìí wípé arákùnrin yìí kò sí ní Nàìjíríà mọ́ o ṣùgbọ́n fọ́nrán rẹ̀ jáde wípé arákùnrin yìí òun ṣiṣẹ́ ní ibùjẹ ẹran ní ìlú òyìnbó. Ibùjẹ ẹran ni fọ́nrán rẹ̀ ti jáde wípé ó ṣiṣẹ́ ní ibùjẹ ẹran kí ló ń ṣẹlẹ̀ ẹni kúkú rí wípé kì í ṣe pé àwọn òṣèré wa nígbà míì wọ́n live fake life ṣùgbọ́n nǹkan tí àwa bá rí lórí social media la fi ń jọ́ọ̀jì wọn tí ò dẹ̀ yẹ kí ó rí bẹ́ẹ̀ àwọn máa play fọ́nrán ọ̀hún àwọn máa play rẹ̀ fún yín nísìnyí kí ẹ lè rí evidence wípé arákùnrin yìí nítòótọ́ lódodo ni òun ṣiṣẹ́ ní ibùjẹ ẹran wàhálà ńlá kọ́rì báyìí torí wípé púpọ̀ lára àwọn tí wọ́n máa ń kúrò ní Nàìjíríà láti lọ sí ìlú òyìnbó àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn tó ń ṣiṣẹ́ ní báǹkì àwọn tó ń ṣiṣẹ́ ní hospital àwọn tó jẹ́ pé doctor àwọn professor àwọn iṣẹ́ tí wọ́n máa lọ ń ṣe ní ìlú òyìnbó ní arákùnrin Yomi Gold òṣèré tíátà kì í ṣe ẹni àkọ́kọ́ tí à ń rí wípé òun ṣe irú iṣẹ́ yìí kì í ṣe òun nìkan ni ẹni àkọ́kọ́ ògìdẹ́ ṣé òun ló máa jẹ́ èèyàn tí ó gbẹ̀yìn ṣùgbọ́n àwọn fáǹsì wọ́n ti jòkó síbẹ̀ wọ́n ti ń dragi arákùnrin yìí ní gidi gan àwọn kan sọ wípé kí arákùnrin yìí kó máa padà bọ̀ ní ìlú Nàìjíríà wípé ọ̀hún ò dá o pé kó máa padà bọ̀ ẹ̀yin èèyàn wa mo mọ̀ wípé ẹ ń gbádùn ìròyìn yìí ẹ fẹ́rabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè máa bá wa ká lọ lórí ètò wa lénìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètí tí ẹ fi ń gbọ́ wa kò nídìí láṣẹ Ìdùmarè Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi èmi sì ni atọ́kùn ètò yìí ẹ máa bá wa ká lọ bí a ṣe ń gbé èyí tó kù yẹ̀ wò ẹ̀yin èèyàn wa kí lẹ lérò nípa fọ́nrán arákùnrin yìí tí ó jáde yìí kí lẹ lérò kí ni ẹ rò pé ó lè jẹ́ ìdí tí arákùnrin yìí tí ó fi ṣiṣẹ́ ní ibùjẹ ẹran ìjẹ́ òun ò dá ni ìjẹ́ òun ò san ni ṣé kó máa padà bọ̀ ní Yorùbá movie industry kí ó wá padà sí ìdí fíìmù tí òun ṣe tẹ́lẹ̀ tàbí kí ó jókòó síbẹ̀ kí ó sì wà ní ibi tí ó wà ẹ̀yin èèyàn wa ìjẹ́ kéèyàn máa ṣiṣẹ́ ní ibùjẹ ẹran ní goat farm ṣé ó dáa bí tàbí kò dáa kí lẹ lérò nǹkan tí ẹ bá lérò ẹ jẹ́ ká mọ̀ ní inú comment section kí a lè fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí rẹ̀ kí a lè sọ ìdí tí arákùnrin yìí tí ó fi ń ṣiṣẹ́ ní ibi tí ẹ ti rí yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí ìròyìn ní ṣókí tí a mú wá fún ire ó tún di ọjọ́ míì ọjọ́ rẹ̀ ó dìgbà.